Africa Content TV. Most constant remembrance of the day our tí o lè do bí 1 or 2 hours thereafter tó di báyìí. Oníkàwé náà máa fẹ́rẹ̀ that perspective igbe àwọn tó lọ àwọn tá a ti sìn àwọn tá a jọ tẹ̀lé nítẹ́ àwọn tá a lọ fún níra wọn àwọn tá a lọ sí years remembrance. Mo tó mú àwọn tí wọn pẹ́ títí mẹ́ àwọn náà mo bá náà lò bẹ́ẹ̀. Without counting 15 years after his demise, after he was brutally murdered. Ṣùgbọ́n náà ti kọ́ bá olùníkàlùkù ti ṣe máa rìn ní. Torí ní ayé ta wà bí our living on earth is just for a period of time. Nínú stages of our being. Ibi kan láwà kó tó nípa adílé ayé. Adílé ayé ẹlòmíì wá ń ṣe ayé nígbà tó ṣe pé àwọn yóò tí ì dé final rest. Ẹ̀rí ẹlòmíì bó ṣe níwọ̀ bílíkíwọ̀ ìyàtọ̀ nínú tó fẹ́ kójọ bóyá lọ́fì ọ̀ lọ́fì. Ìgbà wo ní filẹ̀? Máa jẹ́ àlẹ́ wọ̀nyí máa ń wọ̀ ìlú. So, kàwá wá bí lẹ́yìn, àrùn tí ọdún mẹ́rin ló mú afẹ́ṣẹ́ àdúrà. In the last 15 years, ta ló lè fọwọ́ sọ̀rọ̀ pé 15 years after, òun yìí wà. Ṣùgbọ́n gbà tó bá wa, káwa máa fẹ́ra wa in that picture. Ipe ìjọ kan náà ló máa dé ló máa láwa ní òsì mọ́. Máa gbà lẹ́wọ̀ wà ní Máríwò ìlú Mọ̀hálàdì. Ṣùgbọ́n gbogbo tó lè dá ká ṣe ní pé ká ṣe dáadáa. Níwọ̀n bàtà bá máa lò bẹ́ẹ̀ dáadáa yẹn ní ká ṣe fún ìdíjú tábà máa lò tábà ní ká máa kọ́ appraiser lórí báwo ni TOTO Abuga ṣe láyé ẹ̀ ó lò dáadáa ẹnìkan tí ò fẹ́ yẹn jẹ́ ẹni tó máa ń dúró tíyàn pé nínú àwọn ọ̀rẹ́ oríkòsù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lébùté èrò police station náà wọ́n láàrín ọjọ́ wà ń bẹ̀ wọ́n ju jíjọ́ kejì. Máa gbà lẹ́wọ̀ wà ní Máríwò ìlú Mọ̀hálàdì. Ìyẹn náà tó sọ àti bẹ́ẹ̀ lọ wọ́n fi ó gbélé fọlọ́. Àwọn tá a yìí kò láyé táwọn náà take a view báwo la ti ṣe fẹ́ lò ká máa fi pàdé Ọlọ́run torí ilé ayé ta wà nínú èyí ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ àgbéyàwó. There are many tests and there are many established facts tó ti fi tọ́ka sí fún wa wípé there is life after death. Ìyẹn làwọn ọmọ máa ń wà ní náírà.
Anya ẹ̀ka lọ fi gbé ń fún nira. Ara nìkan là ń lọ ìmọ́lẹ̀. Èmi ò sí ibi tá a fẹ́ ìmọ́lẹ̀. Tó ránṣẹ́ kan ní ẹ̀mí yẹn tó ṣe wípé ọlọ́pàá deposit ẹ̀ sára ni. Wọ́n máa ń tí tó mílíọ̀nù rẹ̀ pé ìlà ọ̀lẹ́ ìlà. Arákùnrin kan is a general practitioner in medicine. Bá a ti ń pè London ní GP. He's a medical doctor in the state of Georgia, Atlanta. Neurosurgeon. Wà in coma for 3 weeks due to the effect of septic, E. coli. Ló fi wà in coma for 3 weeks. Nígbà tó ń wà in coma yìí, òun wà in a state of transition. Òun rí àwọn nǹkan tó indicate pé truly there is life after death. Ó ṣe ìwé lórí ẹ̀. Ìwé náà ní the proof of heaven and life after death. It's a best-selling book tó sọ nípa reality pé ayé ìkọlà máa gbé náà lọ́tún yìí wà lọ́wọ́. So how prepared are we? Nítorí ìwé tó kọ yìí, òun lọ́ ṣe 6 licenses tí ó lè practice mọ́ pé ohun tó ń sọ yìí, ohun tó ń establish fún wa yìí, ó contradict science. The science has to be proven with evidences. So where is the evidence? Yìí pé ohun tó ń sọ ìwọ nìkan lórí àwọn orí kò dẹ̀ sẹ́ni tó fẹ́ evaluate ẹ̀. Bẹ́ẹ̀ bó ṣe rí yìí, ó sọ fún wa the picture báwo la kìyàmọ̀ ti ṣe máa rí. Àwọn tó ń rí bẹ́ẹ̀. Kódà òun rà wọ́n dẹ́gbẹ́ wọ́n ti òun lè òun certify wọn pé as a dead person òun rí wọn lọ́wọ́. Nínú ìwé the proof of heaven. Nígbà tá a ti wá mọ̀ bẹ́ẹ̀ pé a ní jù sáyé kí wá ló yẹ ká ṣe. Nǹkan méjì náà lọ́lọ́run tọ́ka ẹ̀sìn fún àbíká ṣe. Àkọ́kọ́ nínú ẹ̀ ní pé tó ní ká wá ṣe láyé, òun náà ní pé ká wá sínú. So gbogbo ẹni tó bá gbà pé jọ́ kan òun ní ò ní sí mọ́, òun máa lọ pàdé pẹ̀lú Ọlọ́run ní innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahidun faman kana yarju liqa'a rabbih falyamal amalan salihan wala yushrik bi ibadati rabbih ahada. Innama ana basharun mithlukum. Ọlọ́run wà Nábì Muhammad. Yẹ́ ó yí àwọn tí wọ́n rẹ̀ sí. Ana basharun mithlukum. Èèyàn bíi tí ilé mi náà. Mithlukum yuha ilayya. Ọlọ́run jẹ́ wọ́n mọ̀ pé you are not an angel or an extra being. Flesh tó ń rìn lára tiwọn, ìwọ náà ní. Ṣùgbọ́n kankan tó yàtọ̀ pẹ̀ ní pé I was revealed upon a scripture one of the Quran. Innama ilahukum ilahun wahidun. Kí ni tó contain nínú scripture yẹn nínú Quran yẹn? Òun náà ní pé ibi Ọlọ́run yìí ilahun wahidun. ọ̀kan ṣoṣo náà ni Ọlọ́run. Faman kana yarju liqa'a rabbih. And for whoever believe àbí fọ́kà àbọ̀sọ̀fù wípé òun náà máa pàdé pẹ̀lú Ọlọ́run jọ̀gbọ̀n. Falyamal amalan salihan. Gbogbo bàtà bá gbé sàárè tó tí ìyàn bọ̀lẹ̀ ìyàn lọ pàdé pẹ̀lú Ọlọ́run. Faman kana yarju liqa'a rabbih. Àkùrá wa ní gbogbo ẹni tó bá gbà bẹ́ẹ̀ fún náà máa pàdé pẹ̀lú Ọlọ́run. Falyamal
campaign